Ó ti yá o ká jíjọ máa gbọ́, ó ti yá o ká jíjọ máa gbọ́, Yorùbá World Media ni mò ń sọ o, ó ti yá o ká jíjọ máa gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó dá wa, tó dá Yorùbá nation wa, tó sì fún each one of us tó mú wa ṣe gift fún Yorùbá nation. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kóra jọ fún pàdé àdúrà yìí lálẹ́ Ọlọ́run tó yàn wá, tó wò wá láàárín àwọn èèyàn wa more than 60 million tó yàn wá tá a wà bí lálẹ́ pé ká gbàdúrà yìí. Olódùmarè ó máa wà pẹ̀lú wa o, ó lè máa wà pẹ̀lú kọ̀ọ̀kan lára yín, ẹnìkankan lára yín ò ní rí aburú kankan o. Ibi ìrìn wa tá à ń rìn, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti ṣe, ó ti gún, ó ti pé, ó kù díẹ̀ ká rìn dé ibi ayọ̀. Àti débi ayọ̀ báyìí ó kù díẹ̀ ká parí ẹ̀ pẹ̀lú ijó àtayọ̀ rẹpẹtẹ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Dr. Larry Ajewole tó ti ṣe most of the introduction tó yẹ kí n ṣe. Kò ní ìdí pé kí n tún ṣe àwọn máa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ jẹ́ kí n wá sọ fún yín pé go on with the prayers. The Lord will bless this prayer meeting. The Lord will bless all of you in this meeting. The Lord will bless your families. The Lord will bless the Yoruba nation. You shall all go out with joy every day and be led forth with peace. The mountains and the beaches, when they see you coming, will break into singing. And all the trees will clap their hands. If there is any tongue the way as we go along in this journey, the Holy Spirit will remove the thorns. Amen. And replace them with beautiful trees and fruitful. So we praise the Lord. Thank the Lord for this. Thank you, my son, Dr. Larry Ajewole. Thank you for the very beautiful introduction that you did. I accept it all and I bless the Lord for you. I praise the Lord for you. Thank you very much, everybody. God bless you. Let the prayer continue. I am with you in spirit every second of the way. God bless you all. Thank you. Esho. Baba Esho. Ayaka kọrin o. Bá mi gbéga o. Bá wa yìn bàbá o. Oníṣẹ́ ìyanu ni o. Àwa máa rí jù lọ́lọ́run wa. Bá wa gbéga. Bá wa gbéga. Ọlọ́run Odùduwà. Ọlọ́run ìjìnlẹ̀ fẹ́. Oníṣẹ́ ìyanu ni o. Àwa máa rí jù lọ́lọ́run wa. In Jesus' name we pray. Àwọn tẹ̀síwájú tó wá ní ẹ̀ṣẹ̀ tí a dá ẹ̀jẹ̀ Jésù kó pa àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ́. Ìmísí ẹ̀gbẹ́ kó sọ̀kalẹ̀ ní ọ̀tún. Gbogbo agbára Sátánì ẹgbẹ́ ẹranko gbiná sọnù. Ẹ̀jẹ̀ Jésù kó ṣe àtúnṣe ní ayé ẹnìkọ̀ọ̀kan wa o. Ìyá gbogbo ilẹ̀ tí a ní ẹ̀jẹ̀ Jésù gbìmọ̀ ẹ̀jẹ̀ Jésù kó lọ síbẹ̀ báyìí. Kó wá sọ gbogbo ẹ̀dí ọ̀tún. Ó tó ti kó máa jí. Tí wàá nù lẹ̀ ní omi ìsàlẹ̀ omi ní òkúta ní gbogbo tí wọ́n sápamọ́ tàn kó máa sí ẹ̀jẹ̀ Jésù kó máa kojú ìjà fún àwọn ọ̀tá náà. Ìyá ló ń ṣẹlẹ̀ wọ́n tẹ̀síwájú ògbóni fún Olúwa gbọ́ àdúrà Jésù Ọlọ́run ìjìnlẹ̀ wa. Bàbá ẹ pẹ́ fún wa ṣòro sí o ayọ̀ ní akún máa gbọ́ adẹ̀dígbé adédè lérí àṣàyẹ ìrẹ́ bàbá àná sókè ló àfọlẹ́bùsùn àtàlàfíà àtàrí lè sí o ẹ ṣé o adúpẹ́ lọ́pọ̀lọpọ̀. A pè bàbá wa gẹ́gẹ́ ojú kan fún wa ní ọ̀rọ̀ ìyànjú kan dẹ̀ fún àdúrà pẹ́ fún wa ẹ ṣé o. Bàbá gẹ́gẹ́ ojú àbúrò ti lọ ni. Hallelujah. 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 Ìyìn ògo yẹ ọ́, ìwọ àtóbijó. Ìyìn ògo yẹ ọ́, Jésù ìwọ lọ́ba àwọn ọba. Ìyìn